lẹ́tí wà ní ìdí ọ̀tẹ̀ from the beginning lẹ́tí ń dalẹ̀ Yorùbá rú. Wọ́n rẹ́kọ̀dì kìíní kan ó wá di kí wọ́n bẹ̀rẹ̀ sí ń lu èèyàn ẹ tún mú ọlọ́pàá ẹ tún fi gbé wọn in the presence of Aláàfin and you cannot stop them. Ṣé èdè ni ká pè ni àbí kí ni ká pè? Gbogbo yín wá bọ́ sórí social media ẹ wá ń parọ́. Bàbá yẹn ṣubú ni tí agbádá bá gbé bàbá ṣubú ṣágbádá náà ló gbé ìyàwó ṣubú ṣágbádá náà ló tún gbé dírẹ́bà ṣubú. Òfò ni gbogbo yín á ṣe, òfò ni gbogbo yín á ṣe. Kí ló dé tá a fi lóòótọ́ mọ́ nílẹ̀ Yorùbá? Kí ló dé tí ẹ pé a fi ní òótọ́ nílẹ̀ Yorùbá? Ṣé àgbàlagbà máa ṣòro bí èwe ni? Lórí ọ̀ràn ó ṣe bàbá ọba kò ṣe bàbá ọba, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Àṣìṣe ńlá gbáà ni Ọ̀yọ́ ṣe. Pé wọ́n tiẹ̀ lu bàbá yẹn, àṣìṣe ńlá gbáà ni wọ́n ṣe. Kàkà tó yẹ kí ẹ̀yin tẹ́ wá wà nílùú Ọ̀yọ́ kẹ́ wá ọ̀nà bá a ṣe jẹ èkuru tán nínú àwo táwo á fi mọ́, ẹ tí wá ń gbọ́wọ́ rẹ̀ sínú àwo. Mo wo fídíò babaláwo kan lẹ́ẹ̀kan tó post tó wá send ẹ̀ sórí gúrúùpù. Mo lọ wo fídíò yẹn. That is nonsense. Pẹ̀lú gbogbo nǹkan tí babaláwo yẹn sọ nínú bẹ̀ yẹn. A ní wọ́n lu èèyàn láàfin. Ó wá ń sọ̀rọ̀ wípé yẹn bàbá ọba ò kì í ṣe ara àwọn tí wọ́n rán wá láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú Aláàfin ní ìlú ní Oyotunji lọ́hùn. Ẹ dákun, wọ́n ní èèyàn bàbá ọba kò wá ní sí lára àwọn tí wọ́n rán. Kí ni evidence tí babaláwo yẹn lè mú jáde pé bàbá yẹn ò sí lára àwọn tí wọ́n rán? Torí pé ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Voice ìyàwó wà níbi bí yìí o, voice ìyàwó bàbá ọba níbi tó ti sọ̀rọ̀ tó ní wọ́n lu bàbá. Póun gan tiẹ̀ tún sọ pé wọ́n ṣà ń push bàbá tó ń lù, wọ́n ti bàbá. Why tẹ́ fi wá ń parọ́? Torí pé ṣàfẹ́ cover, ẹ fẹ́ cover Aláàfin. Ẹ wá nìyẹn nínú ọ̀rọ̀ tó tún sọ. Wọ́n ní kódà gan ibi tẹ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ ń bọ̀ o lórí Ọ̀yọ́. Mò ń sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ látijọ́ sí. Pé Oyotunji yẹn àwọn tó dánlẹ̀ ńgbà yẹn tí wọ́n create ẹ̀, wọ́n ṣe kinní wọn ni, wọ́n yẹn landlady wọn, wọ́n wá rí wípé àwọn tọmọ Aláàfin Àtìbà. Bàbá irọ́ lẹ pa. Ọ̀yọ́ mélòó ni wọ́n kó lẹ́rú? Ṣé báwọn tó ń kó lẹ́rú ṣe bí Badagry ni wọ́n gbà lọ right? Àwọn tó ṣòwò ẹrú jù tí wọ́n ta ẹrú fún àwọn Lárúbáwá Ọ̀yọ́ àti Ìbàrùbá ni. Kó tó di wípé Ìjẹ̀bú náà wá ṣe. Àwọn ni wọ́n jọjọ ń ṣòwò ẹrú tí wọ́n ń ta ẹrú tí wọ́n ń kó àwọn ọmọ lọ́mọ tí wọ́n kó tí wọ́n ń ta. Ọmọ Ọ̀yọ́ mélòó ni wọ́n mú lẹ́rú? Ọmọ Ọ̀yọ́ mélòó ni wọ́n mú lẹ́rú? Why are you lying? Kí ló dé tẹ́ fi ń parọ́ nílùú Ọ̀yọ́? Mo ń bọ̀. Mo sọ fún wa, Aláàfin tó wà ń bẹ̀ yìí tàbí tí Ọ̀yọ́ tó máa sọ wípé àwọn ni olórí ọba ní gbogbo ilẹ̀ Yorùbá, lóòótọ́ ni. Báwo wá ló ṣe rí bẹ́ẹ̀? Ẹ bá mi lọ wo Google yín. Ní 1948 ìwé ìròyìn tó jáde nílùú Ẹ̀gbá, ẹ lọ wo àkọlé ẹ̀, nǹkan tí wọ́n kọ gàdàgbà síbẹ̀. Ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá. Ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá. Èyí tó túmọ̀ sí wípé gbogbo wa kọ́ ni ọmọ Yorùbá. Agbègbè kan nílùú Ọ̀yọ́ àwọn ló ń jẹ́ Yorùbá ní ìgbà yẹn. Ẹ̀gbá lẹ̀gbá ń jẹ́, Ìjẹ̀bú nìjẹ̀bú ń jẹ́, Oǹdó lòdó ń jẹ́, Èkìtì lèkìtì ń jẹ́, Ìjẹ̀ṣà lùjẹ̀ṣà ń jẹ́. Kò sí nǹkan tó jẹ́ Yorùbá nígbà yẹn. Ní ìgbà yẹn nọ́mbà 16 òun ni Aláàfin Ọ̀yọ́ wà. Mo wà ní nọ́mbà 16 àṣewádìí nọ́mbà 1. Now ní ìgbà yẹn ní agbègbè tiẹ̀
Ọ̀yọ́ empire nígbà yẹn ní agbègbè tiẹ̀ ní Ọ̀yọ́ mo kò lo Ọ̀yọ́ empire sí ni o ní agbègbè tí wọ́n bá láwọn jẹ́ number 1 it is true àwọn ni olórí ọba lágbègbè wọn. Ṣùgbọ́n ní ìgbà tá a ti wá dà wá pọ̀ tá a ti wá jẹ́ Yorùbá tí gbogbo wa títí kan Èkìtì tá a ti ń jẹ́ Yorùbá, Aláàfin cannot claim that òun ni olórí ọba. The whole Ondo state, Èkìtì state, Ilé Ifẹ̀ ní gbogbo wa ti wá tá a sì mọ̀ wípé Ọọ̀ni òun olórí ọba. Tá a mọ̀ ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ń pìtàn orí ibú ẹ̀jẹ̀ ya aṣọ́ra yín. Now nígbà tẹ́ wá ń sọ tẹ́ ń pariwo òun sọ pé tálàfin bá lóun jẹ́ òun ni olórí ọba ó ráìtì ìyẹn lágbègbè tiẹ̀. Olórí ọba ẹ̀ ò kan ọ̀dọ̀ wa o. Gbà tí ń ṣe pé fẹ́ ṣòfò ẹ ṣe máa gbé ipò ọba yín wá sí ọ̀dọ̀ wa l'Ondo state. Ẹ ṣe tiẹ̀ rí pé ọba kankan tiẹ̀ dá sí yín ni. Ní àkókò ìlú kan wà tó ń pè ní ìlú Àjọwá, ọba 7 ló wà ńbẹ̀, kò sí ìjà kan láàrin wọn. Ìwọ ní ìjà ilẹ̀, ìwọ ní kinní kan, kò sí nǹkan kan láàrin wọn. Ìfẹ́ wà láàrin lọ́balọ́ba lọ́hùn. Go to Èkìtì, ìfẹ́ wà láàrin lọ́balọ́ba. Ọ̀dọ̀ yín àìní àwọn tó sì ń dalẹ̀ Yorùbá rú lónìí Ọ̀yọ́ yìí ni. Tẹ́ bá gbọ́ òwe kan pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé Ifẹ̀, torí Ọ̀yọ́ lòwe yẹn fi jáde. Ó ní ìtàn tó bí. Ó ní ìtàn tó bí tán fi pa òwe yẹn nígbà yẹn. Because from the beginning òun ni Ọ̀yọ́ ti wà nídìí màdàrú, òun náà ti wà nídìí ọ̀tẹ̀, òun náà ti wà nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kú ṣíṣe. From the beginning ni. Now ẹ wá sẹ́ẹ̀tì èèyàn síta. Mo ń sọ àṣìṣe ńlá gbà òun ni ẹ ṣe. Tẹ́ ẹ bá mọ̀ àṣìṣe ńlá gbà òun ni ẹ ṣe. Ààrẹ ṣe Lájí Àbáàsì àti Àlùmọ̀rúùfù tó máa dé wípé wọ́n náà mọ ìtàn sọ. Ìjérò àti Arámọkọ kí ni pírọ́blẹ́mù tó wà láàrin wọn? Mo fẹ́ kán wá bá wa sọ jáde. Alára àti Ajérò ń bẹ̀ yẹn kí ni nípa orò ṣíṣe nǹkan kan máa ń ṣẹlẹ̀ láàrin wọn? Kí ni nǹkan tó fà á? Kí ni nǹkan tó fà á? Àwọn nǹkan tó yẹ kó máa sọ ìtàn ẹ sí nìyẹn, ìtàn òfò tó ń sọ ìyẹn Lájí Àbáàsì àti Ààrẹ Àlùmọ̀rúùfù òkú tẹ́ ẹ pa. Lájí Àbáàsì, Ààrẹ Àlùmọ̀rúùfù òkú bàbá ọba tẹ́ ẹ pa àtàwọn bodyguard Aláàfin. Ẹ lọ gbé kẹsùn jẹ. Ǹbẹ ti pa ẹ lọ gbé kẹsùn jẹ. Àtẹ̀yìn onítàn òfò story orí irọ́ tẹ́ ń gbé káàkiri. Ó dìgbà tó rí yín bá ti dọ́ta, ó dìgbà tó rí yín bá ti burú kẹ́ tó stop ẹ̀. Fúlàní jókòó everyday wọ́n ṣe ìpàdé wọ́n ṣe máa take over ilẹ̀ yín. Èyí jù mí èmi ò jù ọ́, òun lẹ̀ ń bá káàkiri, òun lẹ̀ ń bá ká òfò lẹ̀ ṣe ń bẹ̀. Àwọn bàǹgọ̀ tí wọ́n ti ẹ̀ ń dùpò lọ́balọ́ba nílẹ̀ Yorùbá gan, kí ni advantages ọba gan tá a ní nílẹ̀ Yorùbá? Kí ni advantages yín tá a ní nílẹ̀ Yorùbá? Tí ìbá ṣe wípé wọ́n ní tí ò bá gbóyìnkì inú ò ní bàjẹ́. Òfò ni gbogbo yín á ṣe. Ẹ lọ sin òkú bàbá tẹ́ ẹ pa, ẹ lọ sún jẹ. Ẹ lọ sún jẹ. From the beginning kí ṣe pé àmọ́ ìtàn tó gbé nǹkan ró àmọ́, ṣùgbọ́n a kàn ń dákẹ́ ni. A kàn ń dákẹ́ òun ni. Ààrẹ Lájí Àbáàsì òfò ló ṣe àti Ààrẹ Àlùmọ̀rúùfù òfò ní gbogbo yín máa ṣe. Òfò gbà àjàtúká báyìí náà ni tàgbà ń rere. Ẹ máa wò ó. Ẹ kọ̀ntínú láti dalẹ̀ Yorùbá rú. Ẹ kọ̀ntínú. Ùkẹ́dùn là ń jẹ́ tẹ́lẹ̀. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi dá gbogbo wa pọ̀ tá a fi ń jẹ́ ọmọ Yorùbá. So ní Ọ̀yọ́ lọ́hùn yẹn ibẹ̀ ni Aláàfin ti jẹ́ number 1 because àwọn ló ń jẹ́ Yorùbá tẹ́lẹ̀. Ṣé ẹ̀ ń sọ fún mi ok Olúgbò nǹkan kan Olúgbò mọ̀ pé òun kì í ṣe Yorùbá. Ó mọ̀ pé Ìkẹ́dùn òun lòun. Ẹni pé kò kì í dá sí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. Adéṣedà ẹ̀ kí mògùn àwọn nǹkan kan lọ́hùn yẹn wọ́n mọ̀
ọlọ́wọ̀ nǹkan kan ṣe rí pé ọlọ́wọ̀ tiẹ̀ ń dá sí yín even Benin wọ́n mọ̀ wípé àwọn ò kì í ṣe Yorùbá Benin ò kì í ṣe Yorùbá kì í ṣe Yorùbá. So why are you now saying Aláàfin olórí gbogbo ọmọ ọba ilẹ̀ Yorùbá olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá níbo ló ti jó lórí ń bọ̀ níbo ló ti jó lórí. Ọ̀yọ́túnjí tí wọ́n pe kinní ní Amẹ́ríkà lọ́yìn àmọ̀kọ́ tó bí náà tó fi ń pè ní Ọ̀yọ́túnjí ó wá di pé wá bẹ̀ sí jam talk wá bẹ̀ sí ń purọ́ ìyẹn wá bọ́ sí online ó wá gbé voice jáde ó wá ń ṣe kinní kan next video mi máa play voice ìyàwó bàbá ọba máa play ẹ̀ kẹ́ máa parọ́ tí ò lọ ń bẹ̀ kí ló dé wọ́n fi omi irọ́ wọ́n fi bí yín nílùú Ọ̀yọ́ ni omi ọ̀tẹ̀ wọ́n fi bú yín ni tí wọ́n fi bí yín ni why from the beginning lẹ́tí wà nídìí ọ̀tẹ̀ from the beginning lẹ́tí ń dalẹ̀ Yorùbá rú Ọlọ́run á dalẹ̀ àti ọ̀nà yín rú bẹ́ẹ̀ fẹ́ dalẹ̀ Yorùbá rú nílùú Ọ̀yọ́ yẹn bẹ́ẹ̀ náà lọ́nà àti